Àbẹ̀bí Amọ̀dẹ̀májá o ló ní gúdúgúdú ni mí o, mi ò fìgbà kankan túra lẹ̀. Ẹ wo gbogbo ẹ̀yin olólùfẹ́ Àbẹ̀bí, ó yá ẹ tara ṣàṣà ẹ wá o. Ẹ̀dùn Àrá apá kejì, ìkẹta là ń retí o, ìyẹn ló ń gbóná fẹ̀lìfẹ̀lì lọ́wọ́ tá a wà yìí. Ǹjẹ́ tẹ́yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá a bá ti mú review bí eléyìí wá, àjùmọ̀ máa ṣe kíni, àjùmọ̀ máa gbádùn ara wa. Ẹ ò gẹ́gẹ́ bí mo ṣe sọ, Àbẹ̀bí ẹlẹ́dùn àrá leléyìí. Ẹ má gbàgbé àti wo apá kínní, apá kejì leléyìí, a tún ń retí apá kẹta yẹn tá a mọ̀ sí final saga. Ẹ̀yin tẹ́ ẹ bá ti wá wo apá kínní kẹ́ ẹ lè tẹ̀lé sinimá yìí dáadáa, ẹ lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Àbẹ̀bí ẹlẹ́dùn àrá, ó máa gbé jáde. Ẹ wo apá kínní, ẹ bá ti wo apá kínní tán, ẹ wá padà wá wo apá kejì. Tẹ́ ẹ bá ti wá wo apá kejì, ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ lé lórí. Ǹjẹ́ sinimá yìí ṣé ẹ̀yin tí ẹ gbé fẹ́ni tó kọ́? Ẹ o, ẹni tó kọ sinimá Àbẹ̀bí ẹlẹ́dùn àrá yìí, òun náà ni olùkọ̀tàn pàtàkì ni Muyideen Raji. Òun ló kọ́ o. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àwọn àgbààgbà òṣèré náà ló kópa ńbẹ̀. Àwọn bíi Délé Odùlé, Màmá Péjú Ògúnmọ́lá, Tọ́lá Ọládòkun, Ọláyínká Abdulrahman, Adéwálé Alébíoṣù àti Fisáyọ̀ gangan fúnra rẹ̀. Ìyẹn Àbẹ̀bí, gbogbo wọn pátápátá ló kópa nínú sinimá yìí. Gẹ́gẹ́ bí a ti mọ̀, fún àwa tí a ti wo apá kìíní débi tá a máa wo apá kejì, Àbẹ̀ní jẹ́ alágbára ọmọ kékeré tí agbára ń gùn, tí agbára ń gbé wọ̀, tó jẹ́ wípé kò sí baba ńlá ẹni tó jẹ́ gbéná wojú ẹ̀. Ṣùgbọ́n bó ṣe wá lágbára tó o, kì í ṣe pé ó ń fa agbára yìí ṣèkà. Bẹ́ẹ̀ ni kò fi ṣebi, bí kò ṣe wípé ó ń lo agbára yìí láti ṣe kíni, láti dáàbò bo àwọn ará ìlú rẹ̀. Bẹ́ẹ̀ ni o, ó ń lò ó láti dáàbò bò wọ́n. Ibikíbi tí ó bá rí wípé wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ nínú ìlú, lọ́gán tí Àbẹ̀bí bá ti gbọ́, ó ń lọ bẹ̀ nìyẹn òun àtàwọn ẹmẹ̀wà ẹ̀ láti lọ ṣe kíni, láti lọ tú wọn lẹ̀. Gbogbo àwọn adigunjalè tó ń yọ wọ́n lẹ́nu pátápátá láàárín ìlú ni Àbẹ̀bí ti ṣe kíni, ló ti bá wọn ṣẹ́. Ó ti ṣẹ́gun wọn, ó ti borí wọn. Gbogbo àwọn ogun kéékèèké àti ńlá àti kékeré èyí tó fẹ́ dojúkọ ìlú wọn ni Àbẹ̀bí ti ṣe kíni, l'Àbẹ̀bí ti ṣe kíni, ló ti fàyà rọ́. Ẹ mọ̀ pé ní apá kìíní Kábíyèsí àti Balógun wọ́n jọ gbéná wojú ara wọn látàrí wípé ọmọ Kábíyèsí ó pa ọmọ Balógun. Balógun náà sì wá pa ọmọ Kábíyèsí èyí tó jẹ́ ọmọ kan ṣoṣo táwọn méjèèjì bí, tó wá sọ inú ìlú sí hílàhílo. Tó sọ inú ìlú sí hílàhílo. Ìyẹn dìgbòlujà tó fi kọjú ìjà sí Délé Odùlé èyí tó jẹ́ ọba. Ṣé Àbẹ̀bí ló máa parí ìjà yìí ni? Àbí ta ni Àbẹ̀bí máa gbèrè lẹ́yìn? Délé Odùlé ni àbí Kábíyèsí? Ẹ jẹ́ á máa retí apá kẹta sinimá yìí. Ẹ ṣé fún ìwòran yín.